kóòtù dá ẹjọ́ tí wọ́n pe Tinubu nù, wọ́n tún pàṣẹ káwọn olùpẹ̀jọ́ sanwó ìtanràn. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ní ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá bínú da ẹjọ́ táwọn kan pè tako ètò ìbúrawọlé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima nù. Àwọn èèyàn mẹ́ta tí wọ́n pe ara wọn ní ọmọ ilẹ̀ Nàìjíríà tọ́rọ̀ ká lára concerned citizens Praise Isaiah, Paul Audu àti Anogu Moses ni wọ́n fẹ̀sùn kan Tinubu pé ó pààrọ̀ ojú orí nínú ìwé ìbúra rẹ̀ lọ́dọ̀ àjọ INEC. Bákan náà ni wọ́n tún sọ pé irọ́ ló pa nígbà tó lóun kì í ṣe ọmọ orílẹ̀-èdè míì yàtọ̀ sí Nàìjíríà lójúnà àti lè ríbi dupò ààrẹ. Wọ́n ní kò sí òótọ́ kan nínú ohun tí Tinubu kọ nípa ara ẹ̀ sínú ìwé náà, nítorí yàtọ̀ sí pé ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó tún ní ìwé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Guinea, èyí tó mú kó jẹ́ ọmọ onílùú méjì tí kò sì fi hàn nínú fọ́ọ̀mù rẹ̀. Wọ́n tún sọ̀rọ̀ lórí ọjọ́ orí pé nígbà tí Tinubu ń fi yé gbogbo èèyàn pé ọdún 1957 ni wọ́n bí òun, ìwádìí ti fi hàn pé ọdún 1952 ni wọ́n bí àti pé ìwà tó hù tako òfin orílẹ̀-èdè yìí. Wọ́n wá bẹ ilé-ẹjọ́ pé kó dá ètò ìbúrawọlé wọn dúró àti pé kí wọ́n fòfin de Tinubu fúnra ẹ̀ láti má ṣe lè dupò kankan níwọ̀n ọdún 10 sígbà tá a wà yìí. Lásìkò tí onídàájọ́ Mọ́tòṣọ́ ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́sàn-án ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù karùn-ún yìí, ó ní ẹjọ́ tí wọ́n pè tako ààrẹ tuntun náà kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé ilé-ẹjọ́ kò ní lè gbọ́ ẹjọ́ lẹ́nu wọn nítorí kì í ṣe ẹjọ́ tó dáńgájíá tó láti dé iwájú adájọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn kò ní lè fààyè gbà á nítorí bó ṣe ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún yìí. Adájọ́ Mọ́tòṣọ́ tún ní ìgbésẹ̀ láti fi ètò ìdájọ́ yí rẹ̀ ni wọ́n ń gbé, nítorí náà òun yí ẹjọ́ wọn dànù pátápátá. Ó ní ẹjọ́ tí wọ́n pè láti dá ètò ìbúrawọlé fún ààrẹ àti igbákejì ẹ̀ tó kù bí ọjọ́ mélòó kan yìí dúró lè dá omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú kó sì tún dàbàrú ètò ìṣèjọba àwa ara wa lórílẹ̀-èdè wa, àti pé olùdíje dupò nìkan ló lẹ́tọ̀ọ́ láti pe irú ẹjọ́ báyìí, kì í ṣe ẹni tí ọ̀rọ̀ kò kàn rárá ni. Ó sọ̀rọ̀ síwájú sí pé níwọ̀n ìgbà tí ètò ìdìbò ti wá sópin, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣèdájọ́ lórí irú ẹjọ́ tó ti bi ìdìbò wá ọ̀hún, kì í ṣe ilé-ẹjọ́ míì lásán ni. Nínú ìdájọ́ ẹ̀ ló ti ní kò sí kókó kan nínú ẹjọ́ tí wọ́n pè. Ó bu ẹnu àtẹ́ lu àwọn agbẹjọ́rò àwọn olùpẹ̀jọ́ pé ẹjọ́ tó lè fojú ètò ìdájọ́ gbolẹ̀ ni wọ́n bá àwọn oníbàárà wọn ṣe. Ó láwọn àtàwọn olùpẹ̀jọ́ ń fi àkókò ilé-ẹjọ́ ṣòfò ni tí wọ́n sì tún tẹ òfin ilé-ẹjọ́ lójú mọ́lẹ̀. Lẹ́yìn náà ló pàṣẹ pé mílíọ̀nù 15 náírà ni wọ́n yóò san gẹ́gẹ́ bí owó ìtanràn fún bí wọ́n ṣe da ilé-ẹjọ́ láàmú. Ó ní mílíọ̀nù 10 yóò jẹ́ ti Tinubu, mílíọ̀nù 5 fáwọn ẹgbẹ́ òṣèlú APC, tí àwọn agbẹjọ́rò àwọn olùpẹ̀jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yóò sì tún san mílíọ̀nù 1 náírà lórúkọ àwọn olùpẹ̀jọ́ fáwọn olùjẹ́jọ́ méjèèjì. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.